wa nílẹ̀ Yorùbá wọn gbádùn o gbogbo àwọn gọ́vnọ̀ ní ti ń jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà wọn gbádùn rárá o gbogbo àwọn gọ́vnọ̀ tẹ́nìkan bá jáde tó bá bu wọn láàrin ọjọ́ yẹn ọjọ́ kejì ó pẹ́ jù láàrin ọ̀sẹ̀ kan wọ́n mọ bí wọ́n ṣe track ẹni yẹn tí wọ́n á gbé ẹni yẹn o tí wọ́n á dóńdó pàǹ fẹ́ràn ẹni yẹn lẹ́wọ̀n òbú gọ́vnọ̀ téèyàn ká bá bú ààrẹ Tinubu bíbú nìkan nìyẹn o bíbú ni o pé ẹ kàn rí ẹ̀dá tí àwọn èèyàn wọ̀nyí ṣe ẹ wá bọ́ online ẹ bú wọn àwọn tí wọ́n bú ọmọ kọ́pà kan tó bú ààrẹ wájú òní ẹ mọ tó 24 hours kan tó wọ́ kan tó gẹ̀ẹ́tì ọmọ yẹn ni ká tó wá sọ ẹni tí ò bú ààrẹ ẹni ohun ò bú ààrẹ ṣùgbọ́n ó gbé àdá sókè ó ń pa àwọn tí ó yẹ kí ààrẹ ó dáàbò bò ẹni tó gbàdá sókè nínú ẹni tó búyàn àti ẹni tó gbé tó kóban tó ń ba tó life and properties tí ń bàjẹ́ nínú ìlú ta ló dáràn akátètè wà náà méjèèjì ṣùgbọ́n ìlú yìí láti rí pé tẹ́rọ́rìsì ẹni tó ti pa ìmọ̀ye èèyàn tó bá ti ṣẹ̀ wọ́n á dáríjì ṣùgbọ́n ẹni tó bá búyàn nínú ìlú yìí tó búyàn kò sí dáríjì fún ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n orílẹ̀-èdè láti rí o ẹni ó bá búyàn lórílẹ̀-èdè tá a wà yìí ó máa ṣẹ̀wọ̀n tó máa lọ àjò tí ò ní dé orílẹ̀-èdè láti wá rí ẹni tó jẹ́ pé ó tó ti pa ìmọ̀ye èèyàn wọ́n wá gbé ètò kalẹ̀ ètò ìdáríjì fún àwọn tí wọ́n ti pa ìmọ̀ye èèyàn láti pa àwọn èèyàn lẹ́kún tí wọ́n ti sọ ilé ọlá dahoro ẹni sọ ilé ọlá dahoro ẹ̀mọye Boko Haram tí wọ́n ti fún ní amnesty ni ẹ̀mọye bandit tíjọba orílẹ̀-èdè ti fún ní amnesty yẹn lẹ́nu tó bẹ̀ta yìí ní Nasarawa àti gbogbo àwọn náà ti káàkiri ẹ̀mọye amnesty tí wọ́n tún ṣètò rẹ̀ lọ́jọ́ ìdáyìí ni fún àwọn tí wọ́n ti sọ abúlé dahoro tí wọ́n ti pa bàbá fọ́mọ wọ́n ti pa ìyá fọ́mọ wọ́n ti pa ọmọ fáwọn òbí wọ́n ti sọ gbogbo lé dahoro wọ́n ti sọ ẹbí dahoro wọ́n ti sọ lé dá wọ́n ti sọjà tán. àwọn tí wọ́n wá jà nílùú Ògbómọ̀ṣọ́ yìí tán bá tún padà mọ́ wọn tó bá yá tún padà gbọ́ pé wọ́n fún wọn ní amnesty ìjọba síjú àánú wo ẹni tó ti sọ ilé ọlá dahoro ìjọba ń síjú àánú wo ẹni tó ti sọ ilé ọlá dahoro ṣé ẹ yá wèrè ní ìjọba síjú àánú wo ẹni tí tó ti sọ odidi ìlú di ahoro tí wọ́n ti bà nǹkan jẹ́ tí ò ṣe é tún ṣe wọ́n ti bà nǹkan jẹ́ beyond repair. Ṣèyí Mákindé ẹ kú iṣẹ́ o gọ́fúnà Ṣèyí Mákindé ẹ kú iṣẹ́ gbogbo ẹ̀yin gọ́fúnà ilẹ̀ Yorùbá ẹ kú iṣẹ́ torí pé ìkà ẹ̀bẹ̀ òun là á bẹ òsìkà torí pé òsìkà níyìn o tẹ́ ẹ̀ bá mọ̀ o gbogbo ẹ̀yin gọ́fúnà ilẹ̀ Yorùbá ẹ ṣe ní dáadáa o ẹ ṣe ní dáadáa o ìkà níyìn o bẹ́ẹ̀ ṣe jẹ́ kàtó àtúbọ̀ àmọ́ bẹ̀rẹ̀ náà ni o àmọ́ bẹ̀rẹ̀ náà ni tẹ̀pẹ̀tẹ̀pẹ̀ náà láti máa bẹ̀rẹ̀ àmọ́ bẹ̀rẹ̀ tẹ̀pẹ̀tẹ̀pẹ̀ láti máa bẹ̀rẹ̀ kí ló dé tọ́já sí pé tí aburú ńlá ò bá tí ì ṣẹlẹ̀ ẹ̀ tí ì mọ̀ pé ó yẹ kẹ́ ẹ ṣe ń tọ́tọ́ sínú òlú wọ́n pa bàbá oníbàbá wọ́n jí àwọn ọmọ ọlọ́mọ gbé ìgbà yẹn ni gómìnà wa mọ̀ pé ó yẹ kó lọ ra ẹlikópítà ṣe é ya wèrè ni ẹlikópítà tó yẹ kí stéètì ó ní ó kéré tán ó yẹ kí stéètì kọ̀ọ̀kan ó ní ẹlikópítà bíi márùn-ún ó kéré tán stéètì kọ̀ọ̀kan ó yẹ kó ní ẹlikópítà márùn-ún fún àwọn naval àwọn àjọ tí wọ́n jẹ́ ológun ojú òfurufú ní gbogbo ilẹ̀ Yorùbá yìí helicopter márùn dẹ̀dẹ̀rẹ̀ òpònú wa lọ ra helicopter lẹ́yìn medicine. This is medicine after death. Medicine after death. Lẹ́yìn ìgbà tẹ̀yìn ti kú tán
ẹ wá lọ ra oògùn tẹ́niyàn ó fi tí àìsàn ara rẹ̀ ó fi san ṣé ẹ ya wèrè ni ṣé ẹ ya wèrè ń dán ni. lẹ́yìn ìgbà tí wọ́n ti jí àwọn ọmọ gbé tán ìgbà ilẹ̀ tó wà lọ ra kọ́mpútà owó security fund tí federal government ń fún gbogbo àwọn gọ́fúnà yẹn kí ni wọ́n fi ń ṣe. ẹbí wọn léèrè ká ní wọn ìsẹ́ni rè. security fund tí wọ́n gba ìyàláyà owó ẹnu ọgbà tí Tinubu tiẹ̀ tó wọlé yìí ó fún wọn ní Tinubu ò fi owó jẹ gómìnà kankan níyà. Where is that security fund? Kí ni tán fi security fund yẹn ṣe? State kọ̀ọ̀kan ọ̀yẹ́ kọ́mọ̀ ní helicopter márùn-ún tí wọ́n fi máa ṣiṣẹ́ wọ́n fi máa sọ fún gbogbo ológun káàkiri. Nígbà tí wọ́n jí ọmọ gbé tán gọ́fínà Ṣèyí Mákindé ọ̀sẹ̀sẹ̀ wá ń sọ pé àwọn ń ra helicopter pé ìgbà tí ọba yìí di oṣù mẹ́ta sí ìsìn helicopter ó ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ ṣe é ya wèrè ni ṣe é nílà káyìí ni. Security force tí wọ́n fún yín ibo lẹ̀ ń kó sí ibo lẹ̀ ń ná sí. dèdèrè òpòlú kan lọ́sùn state ń jẹ́ òní ọ̀rọ̀ helicopter wọ́n lo helicopter yẹn bóyá láàrin oṣù méjì mẹ́ta ẹ lọ bèèrè helicopter ọ̀sùn àdìmọ̀ wà rẹ̀ láti ìgbà tí ó ti kúrò níjọba àbójúkẹ́ helicopter yìí ṣe o àbójúkẹ́ helicopter yìí ṣe o helicopter tí gómìnà kan níjẹta tọ́ra kó tó lọ where is that helicopter in Osun State? Tí wọ́n bá fẹ́ campaign governor jẹ́ ta l'Osun State. I don't want to mention anybody. Governor tó jẹ́ níjẹta l'Osun State wọ́n sọ fún wa nígbà yẹn pé torí governor wọ́n fi helicopter campaign. During that campaign wọ́n gbé helicopter kiri wọ́n ní Osun State ló ní helicopter yẹn. Where is that helicopter today? Bí governor yẹn ṣe lọ ààrẹ helicopter mọ̀. Di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kò sí ààrí ẹni bóyá wọ́n ń bẹ bóyá gbé pamọ́ ní o bóyá helicopter ní problem torí agbọ́n láwọn táìmù kan tán lẹ́nu helicopter ní ó ní problem tí helicopter bá ní problem láti ẹjọ́ ìwọ̀n àti ìwọ̀n àti ìṣetán wọn àti ìṣe helicopter kan láti ẹjọ́ yìí. state kankan ní gbogbo tí ń jẹ́ Nàìjíríà kódà helicopter ẹyọ kan ní àwọn tí wọ́n láwọn ra helicopter òṣèlú náà tó fi ṣe wọ́n ti ta helicopter. àwa wíta ìwí nígbà tí wọ́n jí tí wọ́n kún ọmọ bóyá àwọn ọmọ yẹn ń bẹ ní Benin Republic báyìí torí inú igbó tí wọ́n kún ọgbà igbó yẹn ọjà Benin Republic wọ́n pa bàbá ìgbà yẹn ni gọ́fínà Ọ̀yọ́ State wá ní ohun àwọn ti bíìdì fún helicopter wọ́n á gbé helicopter nígbà tí ọba yìí tí wọ́n á gbé dé helicopter ó bẹ̀rẹ̀ ẹsẹ̀ láàrin nínú oṣù tí ń bọ̀ lóṣù tí ń bọ̀. Sí ọ̀rọ̀ yẹn mú ọpọlọ dání sá. This is medicine after death. ọmọ lọ́tán lẹ́yìn ìtàkọ́ ọmọ lọ́tán wá lọ helicopter. Your helicopter now is useless. Your helicopter you just bought now is useless. lẹ́yìn ìgbà tán kọ́ ọmọ lọ́tán sí helicopter tí ẹ rà ní ìsìn lọ́mọ ají bàbá tí wọ́n pa. Sí helicopter tí ẹ rà ní ìsìn lọ́mọ bí tíjà tí wọ́n kọ́kọ́ pa. Sí helicopter tẹ́ra ní ìsìn lọ́mà dáwọn ọmọ padà tí bí a tó bẹ́ negotiate pẹ̀lú àwọn bandit ni bandit yóò tún gbowó ẹ fẹ́ negotiate pẹ̀lú àwọn tí wọ́n jíyàn gbé so àwọn tó jíyàn gbé ó tún gbowó lẹ́yìn ìgbà tí wọ́n gbowó what are you doing? You are just encouraging banditry terrorism in this country. ẹ̀wọ̀n tí wọ́n jí ọmọ gbé security titi yín lọ tight security aráàlú kò tight kò dẹ̀ kàn yín. ìkànnì yín ẹ ń gba security vote ẹ fi ń tún gbèsè ayé ara títí ṣe títọ́ máa mẹ̀kúnnú ọkàn yín ìkànnì yín. bẹ́ẹ̀ yẹn bá jorí àwọn tó bá rí bí wọ́n ṣe pamọ́ yẹn omi máa bọ́ lójú ẹ̀ ó bẹ̀bẹ̀ láti leave ó bẹ̀bẹ̀
fún kó lè ṣe bàbá àwọn ọmọ ìkálẹ̀. Àwọn bandits wá ń ṣèjọba, kidnapper ń ṣèjọba, terrorists ń ṣèjọba, àwọn kan náà sì tún pera wọn níjọba lé wa lórí. In which you promise us to secure our life and property. Are you securing our life and property now? Ẹ̀kọ́ ọ̀fẹ́ tí wọ́n promise, wọ́n fail. Security, wọ́n fail. Infrastructure, wọ́n fail. Health, wọ́n fail. Electricity, wọ́n fail. They failed us woefully. They failed individual. They failed all the citizens woefully. Ọmọ àwọn mélòó ló ń lọ sí àwọn iléèwé tí gbogbo wa lọ? Irú iléèwé tí irú àwa yìí lọ. Ọmọ àwọn mélòó lọ bẹ̀? Òkè òkun lọ wọ́n ti ń kàwé. Ọmọ wọn ò lè kàwé lórílẹ̀-èdè yìí. Torí pé àwọn gan mọ̀ pé iléèwé orílẹ̀-èdè yìí kò kojú òṣùwọ̀n. Wọ́n mọ̀ pé facility. Subhanallah ìjàlámùlá yamọ́tò. Ẹ ní láti bọ̀ tán o. Ẹ ní láti bọ̀ tán o. Ẹ sì ní bọ́lọ́hun dáadáa.